tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ọdẹ òdùnbí. Ẹ̀yin ènìyàn mi, níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí mi kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá, ikú kò ní wá gbéṣe o. Ó mà tún ti ṣẹlẹ̀ o, ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ báyìí. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé ẹ̀rí láti ẹnu méjì sí mẹ́ta a ó fi ìdí òtítọ́ náà múlẹ̀, tó túmọ̀ sí wípé Ọlọ́run ti ń fi ìdí òtítọ́ múlẹ̀ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run ti ń fi ìdí òtítọ́ náà múlẹ̀ nípa pínpín ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ènìyàn mi, another prophecy fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti President Bola Ahmed Tinubu mà ni o. Another prophecy yìí àsọtẹ́lẹ̀ mìíràn fún olóyè Sunday Ìgbòho àti President Tinubu láti ẹnu wòlíì Nazaru. Gbogbo wa láti máa gbọ́ nípa wòlíì Nazaru yìí, nítorí pé ó jẹ́ wòlíì tó jẹ́ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn ní ìran confam, wòlíì jẹ́ èèyàn kan nínú wọn. Tí wọ́n bá dẹ̀ ń sọ̀rọ̀ pé tó bá sọ ìran, tó bá give prophecy lórí line lásán, tó jù sórí line, ó máa ń wáyé bẹ́ẹ̀ ni o. Torí ẹ̀ ló ṣe jẹ́ wípé mi ò kí ń kó iyán wòlíì kéré, nítorí pé kí ni wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀. Ẹ jáde ẹ tún wá gbọ́ ohun tí bàbá sọ. Ṣé mọ̀ pé bàbá ti sọ àwọn nǹkan kan tẹ́lẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó ń wá sí ìmúṣẹ. Àsọtẹ́lẹ̀ tó ní agbára kan tó tún jáde láti ẹnu wòlíì Nazaru. Bákan náà ẹ má gbàgbé wípé wòlíì Nazaru yìí ti sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ ní August 1st, ọ̀rọ̀ tó lágbára ni. Ó give prophecy kan jáde ní August 1st. Mẹ́sẹ̀gì tó lágbára ni ló jáde lọ́jọ́ náà. Mẹ́sẹ̀gì tó lágbára ni ó jáde lọ́jọ́ náà sí gbogbo Nàìjíríà àti sí gbogbo ilẹ̀ Yorùbá, sí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lọ́nà àti ní ibikíbi káàkiri. Ẹ má gbàgbé pé wòlíì Nazaru yìí ti jẹ́ ẹnìkan tó jẹ́ pé ìran rẹ̀ ṣe kíni, ó máa ń múlẹ̀ ni. Ẹ jáde kẹ́ wá gbọ́. Lára àwọn ìran tó ti sọ tẹ́lẹ̀ rí, wọ́n sọ̀rọ̀ nípa election èyí tí a ṣe kọjá yìí, ó dẹ̀ wá bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. Bákan náà ẹ má gbàgbé pé wọ́n sọ̀rọ̀ nípa Wike, ìran tó sọ nípa Wike náà ó wáyé bẹ́ẹ̀, ó dẹ̀ tún ṣe náà bẹ́ẹ̀. Bákan náà má tún jẹ́ ká gbàgbé wípé wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ protest yìí. Wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ protest yìí tẹ́lẹ̀ rí, tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ náà ó tún ṣe bẹ́ẹ̀. Ìyẹn ní 2021 ni wọ́n ti give prophecy nípa protest. Wọ́n tún sọ̀rọ̀ nípa Dúpẹ́ Onítìrí ní 2021, lọ sọ̀rọ̀ nípa Dúpẹ́ Onítìrí. I think it's 2023 last year ni wọ́n sọ̀rọ̀ nípa protest. That was September, I can remember. Ni wọ́n sọ̀rọ̀ nípa protest. 2021 ni wọ́n sọ̀rọ̀ nípa Dúpẹ́ Onítìrí. Bàbá sọ̀rọ̀ o, bàbá ní pé àwọn rí agbami omi, báwọn rí omi tí ó dárí jọ, àwọn omi tí ó gádà orísun tí wọ́n ń gádà, wípé omi yìí pọ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé tí oníkálukú bá ń wọlé, omi ló máa bá wọlé, bó bá ń jáde omi náà ni ó máa bá jáde, débi pé gbogbo ìlú ni omi yí káàkiri, omi já wọlé, omi ya wọ everywhere. Oníkálukú sì ń ṣílẹ̀kùn rẹ̀, tó bá ṣí ilẹ̀kùn á tẹ omi wọlé, bó ṣílẹ̀kùn á tẹ omi jáde. Bí bàbá ṣe sọ nìyẹn o. Bàbá ní omi yìí ya wọlé, omi yìí sì pọ̀ lórílẹ̀‐èdè. Ọlọ́run wá sọ fún òun pé wò ó ọmọ mi, ìtumọ̀ rẹ̀ o. Ó ní pé ìdààmú ńlá kan ń bọ̀ lórílẹ̀‐èdè náà. Ó ní ìdààmú ńlá ń bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, wípé ká múra ká gbàdúrà dáadáa, nítorí pé ìdààmú yìí yóò pọ̀ gan. Ó lélẹ́yìí ò kí ń ṣe ìkún omi rárá o, wípé ìdààmú ńlá ni eléyìí, nítorí wípé kí ni ìdààmú tó ń bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, tí a ò bá múra kó má jẹ́ ohun tó jẹ́ pé yóò máa mú ẹ̀mí lọ. Bàbá ló sọ bẹ́ẹ̀ o, èmi kọ́. Tó ẹ̀yin ènìyàn mi, ẹ máa gbọ́ ìdí tá fi jẹ́ wípé yes, tá fi ń pariwo Yorùbá nation ló lè ṣe.
ẹ jáde kẹ́ wá gbẹ̀dí tá a fi pariwo òmìnira wa la fẹ́. Bàbá ti sọ̀rọ̀ mìíràn ó tún ní another one ni pé bàbá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ protest yìí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yes as at last year bàbá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ protest yìí ó sọ̀rọ̀ ó dẹ̀ sọ sórí line ó ní ó sọ̀rọ̀ ó dẹ̀ ṣe ó ní ṣùgbọ́n ohun tó máa ti ẹ̀yìn protest yìí jáde ni òun ò mọ̀ wípé torí last year bàbá sọ pa protest ìyẹn ní September 2023 wípé protest máa wáyé o tó dẹ̀ máa pọ̀ ṣùgbọ́n ohun tó máa ti ẹ̀yìn rẹ̀ jáde ni àwọn ò mọ̀ ṣé kò tí wá ṣẹlẹ̀ báyìí àbí ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó mà ti ń fi ẹsẹ̀ méjèèjì tìrò ẹ̀yin ènìyàn mi ẹ máa bá mi fọkàn ká lọ o. Bàbá tún wá mú another prophecy jáde ní step by step bí Ọlọ́run ṣe fi hàn wọ́n ó ní bàbá ní àwọn tún rí àwọn àgbò ìyẹn ram àwọn àgbò tí wọ́n ń kàn káàkiri tó jẹ́ pé oníkálukú ń kanra wọn káàkiri wọ́n ń kanra wọn back to back láì ṣàgbóléyá bàbá ní wọ́n ń kanra wọn back to back ní o ó wá ní bá ṣe ń kanra wọn láìpẹ́ láì jìnnà ní bíbẹ̀ náà nínú ìran wọn náà ní ojú ọ̀run bá ṣú lójú ọ̀run bá kún fún ẹ̀jẹ̀ ó ní ojú ọ̀run bá kún fún ẹ̀jẹ̀ wípé ẹ̀jẹ̀ ń ṣàn lójú ọ̀run kí ni ìtumọ̀ ó ní ẹ̀jẹ̀ ń ṣàn jáde lára àwọn àgbò yìí ó ní ẹ̀jẹ̀ ń ṣàn láti ara wọn jáde tó dẹ̀ jẹ́ pé gbogbo wọn sì ń ṣubú lulẹ̀ wọ́n sì ń sùn gbogbo wọn ń sùn bẹ́ẹ̀jẹ̀ ṣe ń jáde lára wọn bẹ́ẹ̀ ni gbogbo wọn ń sùn kí ni ìtumọ̀ yẹn bàbá ní pé ìtumọ̀ ẹ̀ ni pé protest yìí ó máa mú ẹ̀jẹ̀ dání débi pé ẹ̀jẹ̀ máa sàn ó máa mú ẹ̀jẹ̀ lọ pé kóníkálukú ó kìlọ̀ fún ọmọ ẹ̀ níbikíbi láti lè rí pé kò bá ikú protest yìí lọ. Bákan náà ní last 2 years mo rántí ní last 2 years yìí náà ni bàbá yìí pé ní last 2 years ni bàbá yìí nípa àwọn rí ààrẹ Bọ́lá Tinubu nínú igi àwọn ènìyàn ń bọ̀ ó wá rí wọ́n rí ó jáde láti inú igi láti address àwọn ọmọ èèyàn láti address àwọn Nàìjíríà wọ́n ní nígbà tí ó wá ń give address tí àwọn èèyàn ò gbọ́ inú bá bí ààrẹ Bọ́lá Tinubu gidi bínú ṣe bí yìí ó bínú wọ inú igi ó bínú wọnú ẹ̀ padà ó ní bó ṣe ìyàwó rẹ̀ wà ní ẹ̀ka igi kan bíi branch tó wà nínú ibẹ̀ pé bínú ṣe bí bàbá báyìí ni ó bínú wọnú igi padà bí ìyàwó ẹ̀ ṣe ọ́dà àwọn sójà nìyẹn o wípé kí wọ́n máa pa àwọn èèyàn kó má jẹ́ pé àsìkò yẹn la wà báyìí o nítorí pé kí ni dákun ẹ má ṣe jẹ́ àgbàgbé wípé ìgbà protest wọ́n rán àwọn political talk káàkiri kó má jẹ́ àsìkò yẹn la wà bàbá wa ní pé ọ̀nà àbáyọ méjì péré ni ó wà lórílẹ̀‐èdè pé ọ̀nà àbáyọ àkọ́kọ́ òun ni pé kí oníkálukú ó pín pé ká pín ó tún ní ọ̀nà àbáyọ lẹ́ẹ̀kejì ni pé kí wọ́n ronúpìwàdà gbogbo wa dẹ̀ la mọ̀ yẹn pé ìjọba ò lè ronúpìwàdà ìdí nìyí tó fi jẹ́ pé a fi ń pariwo pé òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi tẹ àtẹ̀jíṣẹ́ yìí káàkiri ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Yorùbá nation ló lè ṣe o until this matter next time my people a máa fèé ṣe ìdágbére nítorí pé ó dàbọ̀.